káalẹ́ ẹ̀kọ́ tòórọ̀ ìdòwú ògúnbàjò lórúkọ tèmi wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín lédè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti gbé ìpinnu kan kalẹ̀ níbi tí wọ́n ti rọ mínísítà fún ìbáraẹnisọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ àti ọrọ̀ ajé orí ẹ̀rọ ayárabíàṣá àti àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà láti dáwọ́ dúró nípa gbígbé owó orí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ sókè títí di ìgbà tí àwọn iṣẹ́ wọn yóò fi dára sí ní ẹ̀ka náà. nígbà tí wọ́n ń jíròrò ìgbésẹ̀ náà kíákíá lórí ọ̀rọ̀ náà àwọn aṣojú-ṣòfin yìí ṣe àríyànjiyàn pé àfikún owó orí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ lábẹ́ ohun tí orílẹ̀-èdè yìí ń kojú lọ́wọ́lọ́wọ́ kí ló wá dé tí àfikún owó orí ìpè ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yóò tún fi di ohun tí wọ́n ń lékún sí i àjàgà ńlá gbáà ni yóò jẹ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. àwọn aṣojú-ṣòfin náà tún wá ké sí ìjọba àpapọ̀ láti mú iṣẹ́ gbígbógun ti ìpànìyàn ìpínlẹ̀ Borno ó túbọ̀ fẹsẹ̀ rinlẹ̀ láti dènà àwọn ìgbòkègbodò àwọn kọ̀lọ̀rọ̀sí mìíràn pàápàá jùlọ ní Askra Uba Hawul ẹkùn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè. èyí ni ìròyìn ayọ̀ fún àwọn ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wá àǹfààní okòwò bí ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ìlànà orílẹ̀-èdè tí wọ́n ti ń retí fún ìgbà pípẹ́ lórí ìdàgbàsókè ọgbọ́n nínú ètò ẹ̀kọ́ àti ìlànà tí kìí ṣe ti ẹ̀kọ́. àwọn olùkópa ṣàpèjúwe yìí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ìyípadà eré ìdárayá tí yóò mú ìdàgbàsókè bá onírúurú nínú ẹ̀ka náà. akọ̀ròyìn wa Zinwet Dignon jábọ̀ ìròyìn pé ìmúṣẹ ìlànà náà yóò bẹ̀rẹ̀ ní oṣù kẹsàn-án ọdún 2025. ẹ̀kọ́ láti inú ìdìbò ìyanisípò gómìnà ìpínlẹ̀ Edo àti ìpínlẹ̀ Ondo lọ́dún tó kọjá yóò jẹ́ àríkọ́ṣe pàtàkì nínú ìgbáradì fún ìdìbò ìyanisípò gómìnà ìpínlẹ̀ Anambra ní oṣù kọkànlá ọdún yìí. alága àjọ INEC ọ̀jọ̀gbọ́n Mahmood Yakub àti ọ́fíìsì olùdámọ̀ràn fún ètò ààbò ló fún wọn ní ìdánilójú níbi ìpàdé ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó wáyé láàrin àjọ lórí ètò ààbò ìdìbò tó wáyé olú ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá. àjọ olùṣètò ìdìbò nílẹ̀ yìí INEC wá pè pé ìrírí ìfanisẹ́yìn díẹ̀ jẹyọ lákòókò pínpín nǹkan èlò lọ síbi tí wọ́n á ti lò wọ́n nígbà ìdìbò gómìnà ìpínlẹ̀ Ondo lẹ́yìn tí wọ́n sì ṣèlérí pé àwọn yóò mú àyípadà ìdàgbàsókè bá ìgbésẹ̀ náà. ìpàdé yìí jẹ́ ìpàdé alákọ̀ọ́kọ́ nípasẹ̀ àjọ INEC pẹ̀lú àwọn ẹni tí ọ̀rọ̀ kàn nínú oṣù mẹ́ta àkọ́kọ́ tọdún 2025. ìjọba ìpínlẹ̀ Èkó ti ní àwọn yóò gbáralé owó tí àwọn rí tí ó wọlé sí àpò àsùnwọ̀n wọn láti ìpínlẹ̀ wọn dípò kí wọ́n lọ máa yáwó ìṣúná fún tọdún 2025. kọmíṣánná ìpínlẹ̀ náà fún ètò ọrọ̀ ajé àti ètò ìṣúná Ọpẹ́ George ló sọ̀rọ̀ yìí di mímọ̀ fáwọn oníròyìn lásìkò ìtúpalẹ̀ ìṣúná ọdún 2025 tó wáyé nílùú Èkó. akọ̀ròyìn wa Joy Ken Abapoya ni ó ṣàtòjọ ìròyìn yìí tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn-ún. bí a ò bá rán ni sọ́jà ọjà ò ní rán ni padà bọ̀ wá sílé. kó tó di pé a máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa ẹ jẹ́ kí adókè lọ́hùn fún ìpolówó ọjà. NTA Ijebu ode fún ìpolongo. ẹ̀yin onílé iṣẹ́ ńláńláńlá àti kéréje-kéréje ẹ̀yin ìyálọ́jà àti bàbálọ́jà àsìkò ti tó láti mú ìmúgbòrò bá ọrọ̀ ajé yín. ẹ̀yin oníjọsìn káàkiri oníṣẹ́ ọwọ́ oníṣòwò ẹ wá ṣe ìpolówó ọjà yín nílé iṣẹ́ NTA Ijebu ode alárágbà yìí dá channel 63 àtúnwà lórí StarTimes channel 103. bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri. ẹ̀yin fẹ́fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní NTA Ijebu ode ní onírúurú ayẹyẹ bíi ìwúyè ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ijebu ode àbí kí ẹ kò sórí àwọn nọ́mbà wọ̀nyí 080 29 41 14 73 tàbí 080 28 29 23 20. NTA Ijebu ode alárágbà gíga ni wá. ẹ káàbọ̀ padà. bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń tẹ̀síwájú fún ìyípadà ọrọ̀ ajé gbígbèrú ẹ̀ka ìrìn àjò afẹ́ ti ń farahàn gẹ́gẹ́ bí ẹ̀ka kan pàtàkì nínú pípèsè iṣẹ́ àti mímú owó wọlé.
ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú àwọn ohun ìní àṣà ìṣẹ̀ǹbáyé àti àwọn ààlà ilẹ̀ ìwòye. Òun ni wọ́n ti ní ipò láti ní àǹfààní díẹ̀ sí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní ìdókòwò. Akọ̀ròyìn wa Fẹ́mi Àfàrìhògùn ṣe òfíntótó àwọn àǹfààní àti ìpèníjà ní ilé-iṣẹ́ ìrìn àjò afẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì jábọ̀ bí ìṣiṣẹ́kú bí ọ̀bẹ náà ṣe bẹ́ẹ̀. Ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lọ́jọ́ tòní ò ní jù báyìí lọ. Gbàgbàgbà tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ijebu ode àti lórí YouTube. A tún wà lórí TikTok náà. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.